ilé iṣẹ́ kan wà tó máa ń gbóhùn sáfẹ́fẹ́ ilé iṣẹ́ kan wà tó máa ń gbóhùn sáfẹ́fẹ́ Owutu FM Ìkòròdú náà kalẹ̀ sí bẹ́ẹ̀ bá fẹ́ polówó ọjà ẹ lọ bá mi rí wọn ìṣílẹ̀ lẹ fẹ́ ṣe ìpolówó ọjà lẹ fẹ́ ṣe ìyàwó lẹ fẹ́ ṣe ẹ máa lọ sí Owutu àwọn náà ṣe bẹ̀bẹ̀ ẹ lọ gbẹ́nu sí máìkì lọ́dọ̀ àwọn Owutu ṣe bẹ̀bẹ̀ ìgbólóhùn ni wọ́n wà nílùú Ìkòròdú ó yẹ má yí kúrò bẹ́ẹ̀ yẹn bá mi bàbá mi ẹ̀gbọ́n mi àbúrò mi Owutu FM ní kẹ́ máa gbọ́ ní gbogbo ìgbà iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tí wọ́n ń gbóhùn sáfẹ́fẹ́ gbogbo nǹkan yóò fẹ́ ṣe ẹ lọ bá wọn wọ́n pẹ́ fẹ́ polówó ọjà ní ẹ fẹ́ tajà ní ẹ fẹ́ bá wọn dòwò pọ̀ ní lóríṣiríṣi ní ìṣílẹ̀ ní ilẹ̀ lẹ́fẹ́ tà ní kódà tó bá rẹ̀ yín jẹ ẹ máa bọ̀ Owutu FM kẹ́ wá gbẹnu sí máa thank you very much Owutu ni o. gbogbo olólùfẹ́ wa káàkiri àgbáńlá yẹ káàbọ̀ sórí ètò yín ètò àṣírí ayé pẹ̀lú ẹgbẹ́ Orenti àti bàbá àlùbáríkà wẹ̀bì dànù ní ìlú Ìgbòdú kí la pín wálé ní kí la fi ṣe wá nǹkan fìdílé nǹkan ẹjẹ́ àjọṣetò yìí bá ṣe é ṣe ẹ̀yin olólùfẹ́ wa ó bá lè rí bó ti rí bàbá àlùbáríkà wa bí àwẹ̀bì dànù ní ìlú Ìgbòdú ní kòòdú ọ̀gá ẹ̀lú kúmẹ́dẹ́ bàbá kó dá kó palẹ̀ mọ́dún. Amúra ọlọ́mọdé àgbọ̀ ẹja ògúnfe àmín àwọn pa ẹran ògúnfe náà ló ti ya ọlọ́run tó sáà ní ká dẹ̀ ní ọlọ́run adúpẹ́ lọ́wọ́ lọ́nà lákọjá dọ́dún tó ń bọ̀ kí kálukú ọmọ ronú ẹni ọ̀pá ẹjọ́ òkú èkó ẹran ló pa ẹni ọ̀pá òbúkọ ẹran ló pa ẹni tó pàgbò ẹran ló pa ẹni tí ó yẹ kó máa ní nǹkan bànújẹ́ jù láyé lẹ́ni ọba wà lọ síbítù ẹni tó sì wà lọ síbítù náà kó máa ronú ẹni tó bá wà lẹ́wọ̀n ló yẹ kó tó máa ronú ẹni tó sì tó wà lẹ́wọ̀n náà kó máa ronú ẹni ọba wà mọ́ṣúárì ló yẹ kó ronú ẹni tó sì tó wà mọ́ṣúárì náà ò ní tiẹ̀ tán Ọlọ́run lákòjá sọ̀pọ̀ ọdún láyé ọjà sọ̀dún ìbànújẹ́ aláhùlàwálà wọ́tá ìlà ọ̀bìnà ilẹ̀ ilẹ̀ zoom wọ́n bá lè ní ẹ̀rọ tí ọ̀rọ̀ gbajúmọ̀ òṣèré kan tá a gbé wá tá a sọ ta ní ó ṣe ìyàwó náà kò ṣe Tọ́pẹ́ ta ní Tọ́pẹ́ Àlàbí lọ kọrin fún kò ṣe yẹn Ìyábọ̀ Òjó ta ló ṣe ìyàwó fọ́mọ ta ní bàbá ọmọ yẹn ó ṣojúṣe ta sọ́ngbà yẹn kẹtẹ ní bàbá ọmọ yẹn wá láti lóyìnbó tọ́jọ́ jókòó ní owó ṣọkọ lọ́jọ́ ṣe àjọ tí ò dẹ̀ fẹ́ ra mọ́ bẹ́ẹ̀ ni òun ni yàtọ̀ pé ìyàwó ọmọ yìí náà lọ sì tún tẹ̀síwájú wọ́n ti tún lọ ṣe nílùú Tanzania wọ́n ti kọ́kọ́ ṣèkan ọmọ ìlú Tanzania lọ́kọ wọ́n ti kọ́kọ́ ṣèkan ìlú Tanzania kan tó wá ṣe méjì lẹ́kọ̀ọ́ wọ́n padà lọ ṣe paríparí ẹ̀ náà nílùú Tanzania ní ọ̀sẹ̀ tó kọjá àwọn gbajúmọ̀ òṣèré lóríṣiríṣi náà tẹ̀lé wọn lọ sí ìlú Tanzania ṣùgbọ́n lẹ́yìn ìyàwó ẹ mọ̀ wọ́n ní káwọn wo ìlú kiri lọ́ bá ní káwọn lọ wẹ̀ wọ́n lọ sí púùlù wọ́n lọ súwìmù ní ẹ ṣáàmù àwọn aṣọ àgbàlódé báyìí tí àwọn ọmọbìnrin ń wọ̀ súwìmù tó máa ṣó gbogbo àyà gbogbo ohun tó yẹ kán bò wọ́n pé torí wọ́n fẹ́ súwìmù bó ṣe ń wọ̀ ni ó bá wọ̀ nígbà tó dẹ̀ máa ya fọ́tò tó máa ṣí gbogbo ẹ̀ báyìí gbogbo ẹ̀ la bẹ̀rẹ̀ sí ní ríǹtà bẹ́ẹ̀ làwọn kan wá sọ pé kò yẹ kó rí bẹ́ẹ̀ pé àgbàlagbà kò yẹ kó ṣe láńgbáláńgbá tó bá tiẹ̀ máa dánrú ẹ̀wò kò yẹ kó lọ dánrú ẹ̀wò nílé àná àwọn kan dẹ̀ ní kán filẹ̀ pé ṣé jàlámíà àbí wọn àti bùbá ni kó wọ̀ lọ sí swimming pool kó lọ ṣe gbó lọ jẹ̀gbádùn ni ní kó òun jẹ̀gbádùn kó tó máa bọ̀ Nàìjíríà. Iṣẹ́ kí ni obìnrin yẹn ń ṣe? Wọ́n gbajúmọ̀ òṣèré ni. Òṣèré kí ni? Tíátà. Gbajúmọ̀ òṣèré tíátà. So, ọ̀dà ṣe rí náà ní tilẹ̀ ń tọ́ lọ́hùn gbogbo nǹkan tó ń jẹ́ ilé àná kò dáa kí ọ̀làjú kò jẹ́ kí a gbàgbé gbogbo nǹkan pátápátá kò dáa ntọ́làjú ń fà kalẹ̀ lẹ̀ ló pọ̀ torí pé kò dáa o èèyàn gbọ́dọ̀ má jẹ́ kí ọ̀làjú ká má jẹ́ kó gba àṣà wa dànù lọ́wọ́ wa
àbí kó ọ̀làjú kó gba ọmọlúàbí kúrò lára wa. Ṣebí ilé ayé la bọ́làjú, kò yẹ ká jẹ́ ọmọlúàbí ọ̀tọ̀, alákọ̀wé ọ̀tọ̀, sọ́ngbọ́ ọmọlúàbí ọ̀tọ̀, alákọ̀wé ọ̀tọ̀. Ok, ọ̀làjú ọ̀tọ̀, ó di mélòó? Di mẹ́ta. Ọmọlúàbí ló wá ṣàgbà gbogbo ẹ̀ àtọjú títì. Èèyàn ní tìjú. Ẹni tí ó bá lọ́mọ, tí ó bá sọmọlúàbí lára ẹ̀ kò ní lójú tì. Kí ló ní mo wí? Tí ó bá sọmọlúàbí lára kò lè lójú tì. Kò ní lójú tì, kò ní mọ ojú tì mí rárá rárá rárá. Èèyàn gbọ́dọ̀ níwà ọmọlúàbí lára. Ẹni ó bá ní ọmọlúàbí lára ni ó lójú tì. Kódà tọkùnrin ó bá ya dìndìnrìn, kò yẹ kí ìyá ìyàwó rẹ̀ wá máa bá tọ́jú ọmọ. Ṣé èèyàn ti kú tán nílé ọkọ ni? Ńgbà ó bá délé ọkọ tí ń jẹ́lé àná, wọn á ní orò lànà. Báni èèyàn bá kéré, èèyàn ó tijú fún un. Àpọ́nlé téèyàn bá lè fún ìyá èèyàn, èèyàn ó fún ìyá ìyàwó èèyàn. Ó gẹ́tì ọ̀rọ̀ mi. Àpọ́nlé téèyàn bá lè fún ìyá èèyàn, èèyàn ó fún ìyá ìyàwó èèyàn. Ọ̀rọ̀ yẹn ò ń ṣe ọ̀rọ̀ tó dáa o. Ọ̀rọ̀ yẹn kí èèyàn lọ ilé àná, kó wá máa lọ síra lẹ̀, kó máa lọ wẹ̀ ń hòhò. Ìwà ìlójútì ni o. Ṣùgbọ́n mo ti jẹ́ pé ọ̀rọ̀ alákọ̀wé àti iṣẹ́ tí ẹni yẹn ń ṣe, ó jẹ mọ́ṣẹ́ àìlójútì. Iṣẹ́ tó bí wọ́n bá tíátà dé lákòókò yìí, wọ́n ti gbé ìwà wọ́n ti fẹ́ gbé wọ ọmọlúàbí kúrò ńbẹ̀, wọ́n ti fẹ́ fi wà aṣẹ́wó bọ̀. Ẹ má jà tara wa. Ṣé rí láyé ìjọ́un, àwọn bàbá Sàlá wọn á pààyàn lẹ́rìn-ín, kò ṣe é dá. Wọ́n á pààyàn lẹ́rìn-ín, rẹ́rìn-ín. Ńgbà tó di àwọn bàbá lúwẹ̀ẹ́, àwọn náà pààyàn lẹ́rìn-ín. Ṣùgbọ́n láyé òde òní, òwò ni wọ́n ń gbé rìn. But kò tọ́ súnà Ọlọ́run gan, wọ́n máa rí òwò ọmọlúàbí èèyàn. Kò dáa. Èèyàn lè lówó, gbogbo nǹkan àti bọ̀tán ló yẹ kéèyàn máa rántí. Kí ni owó? Èèyàn ò lówó bàjẹ́ ọjọ́ kọ̀ọ̀tánlógún ọdún. Ẹgbẹ́ nìkan jọ ló lọ bọ́ra lẹ̀ ń wò pé ń bẹ lọ́n láyé ìgbà kan fún pírẹ́sidẹ́ǹtì, ọlọ́jàra ẹ̀ lẹ̀ ń wò. Tó bá jẹ́ ni olójútì, àrọ́mọdọ́mọ rẹ̀ ọmọ sọ pé ṣe bí láyé ìjọ kan tí wọ́n lè fi búyàn lọ́la. Káríyá rẹ̀ náà ń bọ̀ wá bí tó wá jára rẹ̀ ń wò tó ló ń wẹ̀ lódò. Àbí kò ṣe é dá. Wọ́n wá máa rí òwò àna èèyàn. Kọ́kọ́ ìyàwó náà máa wò bí tán ìyá ìyàwó ṣe rí. Ẹ má jẹ́ ká jẹ́ kí ọ̀làjú kó ba nǹkan jẹ́ mọ́. Ọ̀làjú, ìwà ọ̀làjú ọ̀tọ̀, ìwà ọmọlúàbí ọ̀tọ̀. Alákọ̀wé mi ní ọmọlúàbí lára. Wàláhì tàláhì tó ka ìwé. Òyìnbó mi gan níwà ọmọlúàbí lára. Ṣé bí ọ̀rẹ́ mi òyìnbó ló fẹ́, àtijọ́ wa ti pẹ́. Ńgbà ó dẹ̀ bímọ, ọmọ yẹn náà dàbí òyìnbó. Àwọn ọmọjọ́ máa ń sọ̀rọ̀. Ọmọ wa níjó ní ọmọ sá ló fẹ́ rí mi. Bí ìjẹrin a wà pẹ̀lú ọmọ ẹ̀ ń bí. Mo kọ́ bí wọ́n ṣe ń jẹ iyán. Àjọ ń ṣàwàdà lókè yìí. Ńgbà tí ìyàwó ẹ̀ bá máa kí mi lọ́hùn, ẹyẹ jẹ́
wọ́n máa ń kúnlẹ̀ kí àwa ni o àgbàlagbà ni mí o kò kúnlẹ̀ ọkọ̀ ẹ̀bá ni wọ́n máa ń kúnlẹ̀ kí àgbà ni lórí tábà ti fídíò kọ ayé àkúnlẹ̀ gbọ̀ngbọ̀lọ̀ bí ẹni pàgùntàn kúnlẹ̀ ṣùgbọ́n ara àkúnlẹ̀ náà sáni wọ́n mọ́mọ wá wọ́n ṣe ìran ọmọlúàbí wà níran wọn ìran àwọn tó ń lọ́mọ agbègbè òyìnbó kọ́ ló ní wèrè o òyìnbó tí ń ya wèrè náà ń bẹ o kì í ṣe pé kíní o kò sí ìrántí ìyá wèrè ọlọ́mọ yà wá ń wèrè o àwọn àràn wèrè náà ń bẹ ọ̀bọ̀ tí ọmọlúàbí ẹ jẹ́ ká fi sí ọ̀rọ̀ wa ẹ jẹ́ ká fi sí ìwà wa wá lọ lé àná wá lọ wọ ṣòkòtò jáńpé ọmọ ẹni kò sẹ́ni tí ó mú ọ kò sẹ́ni tí ó bí ọ wá lọ sí ìdí lẹ́yìn nǹkan náà bọ̀ tí èèyàn bí ìgbín ló mọ ìgbín ẹni bí àhún ní máa ń ra àhún yé kí ni oní mo wí. Kí ni wọ́n wí? Àníyàn bí ìgbín ló hé ìgbín, èèyàn bí ahun ló ń rá ahun ẹ̀. Irú àwọn kò sí tó bá yẹ pé ó ró nímọ̀ràn ọ̀rẹ́ ni Ìyábọ̀ Òjó àbíkínẹ́ pé kò dá o ẹ wá sídìí ilẹ̀ báyìí wọ́n wà mọ́ ìyá yín fíìmù gbogbo ní tẹ́lẹ̀ lérò bẹ́ẹ̀ fi ṣayé yìí ẹ̀kún ni o ẹ̀kún ọ̀la ni fọmọ yín lé ọkọ o pé ìyá rẹ̀ lọ́wọ́ abítọ́ ìyá rẹ̀ lọ́wọ́ abítọ́ wá jára rẹ̀ ń wò ó ìyá wò ní ìyá rẹ̀ ìyá tó wá jára rẹ̀ ń wò ó bí èébú ọ̀la ni èébú ọ̀la ni èébú ọ̀la ni lọ́ńdà kún tó lọ lọ́hùn wọ́n já wúwo èébú kí ọmọ ilé àná orò lánàá ọkọ kó mọ àná ẹ̀ lánàá kódà láyé jọ̀hún ìyá ìyàwó èèyàn níbi ọba jókòó sí ọmọ ọkọ ìyàwó gbọ́dọ̀ jókòó bẹ́ẹ̀ torí kí ni ipò tó bá fún ìyá rẹ̀ ìtìjú tó tó wá ṣe fánà rẹ̀ ó ṣe kò sí tánà rẹ̀ ó ṣe tí ó ṣe pọ̀tà àwọn míì ní ṣe kó wọn mọ bóyá ìyá ìyàwó wọn fi lajú yọba yàláyẹ ẹjẹ kìíní gan kò rí bẹ́ẹ̀ o ilé àná ilé orò ni o ọ̀làjú ló múlò ẹ̀wà mo lòdì sí pátápátá kéèyàn máa ṣe nǹkan àbùkù sílẹ̀ àná kì í ṣe nǹkan tó bójúmu òdìjọ́ mẹ́jọ yìí o. ọ̀rọ̀ ńlá wọ́n ní ọ̀rọ̀ ìlànà gbogbo nǹkan tó máa jẹ́ kí ọmọ máa fi sọ̀rọ̀ sọ́mọ lọ́dún lẹ́yìn ọ̀la ẹ̀yin òbí ẹ má ṣe nílé àná ẹ̀yin náà ni bàbá àlùbáríkà ti fi dé gbogbo ẹ̀ ní adé ẹ kàn sí bàbá àlùbáríkà abìlà ní ìlú Ìgbòdù ibikíbi tí ẹ bá sí gbadé kò dùn gàrẹ́jì wọ́n tó lọ sí Ìjẹ̀dẹ̀ ẹ bọ́lẹ̀ ní Gbójú ẹ ti rí sáǹbọ̀ tàbí kẹ́ ẹ bẹ̀rẹ̀ tàbí kẹ́ ẹ pé 08029492002 má wo rẹ̀ nírọ̀ ṣùgbọ́n èyí tá a tún máa sọ gbẹ̀yìn ni wípé a ti ń tẹnumọ́ wípé ẹ dá sí tọlọ́run ní ti mọ́ṣáláṣí tí wọ́n ń try láti ṣe sí Ìgbòdù ò ní Central Mosque bẹ́ẹ̀ náà ni wọ́n níbi tó ti máa kí ìdì wọ́n máa ń lọ títì lọ tí ń kí tẹ́lẹ̀ ṣùgbọ́n ìjọba ti ṣe títì gbogbo bàbá àlùbáríkà lẹ̀ ti ra ilẹ̀ tí wọ́n ti fi kọ́ mọ́ṣáláṣí wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ ìrà ni wọ́n fìdí lẹ́wà tẹ̀ tí ríbi tó tẹ̀ tí fìdí ẹ̀dẹ́ gan ẹ̀yin gan máa mọ̀ pé àpòṣe kékeré wọ́n tọ́lọ̀ ń bá ràn lọ́wọ́ ṣé blọ́ọ̀kì ní sìmẹ́ǹtì tàbí ìyẹ̀pẹ̀ òkúta ọ̀rọ̀ iṣẹ́ yẹn lọ́wọ́ a máa tó gbé account number tí ẹ máa fún ẹni tó bá tẹ́lẹ̀ bá ràn ọ́ tọ́lọ́ bá fẹ́ ṣiṣẹ́ fọ́lọ́ tọ́lọ́ ràn lọ́wọ́ ṣàfi síbẹ̀ lọ́run ti rí ní ọlọ́run àti ṣe kí ni a fi ọ̀pọ̀lọpọ̀ a fi rọ́pò fún gbogbo wa o àmín ó dàbọ̀ ìjọba. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.